أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي جرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شك لم يكن مؤمنا بكريم عفوك ما غوى وعصوك فليرضى عني الناس أو فليسخطوا أنا لم أعد أرجو لغير رضاك يا مجري الأنهار ما جريانها إلا انفعالة قطرة لنداك إلا انفعالة قطرة لنداك صلى عليك الله يا عدنان صلى عليك الله يا عدنان يا مصطفى يا صفوة الرحمن Aki Ọlọ́run. Allah. Kí ló fi sí ọ̀tọ̀ kí jágínní? Ẹ gbàgà àwọn tá a torí wọn pèdé gan àfi kí wọ́n mọ tí ń ṣẹlẹ̀. Ẹ gbé àga kẹ́jòkó dáadáa. Alhamdulillahi alladhi a'tani. Mi ò ní ọkùnlẹ̀ gbàgà mùsùlùmí. Hadha al-gulama. Gbàgà. Tayyibal aridani. Ẹ̀yin wá dúró díẹ̀ báyìí. Kẹ́ máa mú lẹ́gbẹ̀ẹ́. Hadha al-gulama. Tayyibal aridani. Ẹ̀yin wá sún àga yín dáadáa. Ẹ̀yin àwa bàbá ẹ̀ra sún tí. Ya Rabbi Mustafa al-Adnani. Sọ́dọ̀ pé kò sí ìnira mọ́ báwọn. Faghfir dhunubi thumma aslih sha'ni. Dókítà ẹ jókòó. Faghfir dhunubi thumma aslih sha'ni. Salla alayka Allahu ya Adnani. Ya Mustafa ya صفوة الرحمن. Ẹni tó fẹ́ kí Ọlọ́run fi dáadáa pé rí òun kó yòǹbó ẹlẹ́mẹ̀ta. Yòǹbó ànábì. Ó kẹyọ kan. Alhamdulillahi alladhi a'tani. Kíní kan bẹ tí òye jẹ̀ mọ́. Mọ̀rẹ̀ ti pa olórí ìyọnu Ọlọ́run tó ọ̀bá rí tànàbí Muhammad. Ya Mustafa. Ẹ yòǹbó rẹ̀ kí n gbọ́. Ya Safwata Rahmani. Ẹ yòǹbó rẹ̀ kí n gbọ́. Ya Mustafa. Ẹ yòǹbó rẹ̀ kí n gbọ́. Ya Safwata Rahmani. Mo kí Ọlọ́run. Tí n bá ní akí Ọlọ́run ó lè dìjà. Èmi àti bàbá Imam akí Ọlọ́run. Akí Ọlọ́run. Èmi ò mọ̀wọ́ o. Kí ló dé? Bó o lọ wí. Alali Mustafa sallu fa inna salatakum. Kódà ìjókòó ìdùn ó la ẹ̀rìn gbẹ́gbẹ́ wá kán sí i. Tora rí grand commander ní gbogbo Ọ̀ṣun yẹnyẹn. Amanu
من الآفات والخطرات. Imam of all Imams. Grand Imam, Imamul A'imma. إمام همام طاهر ومطهر Baba. مغيث لمن ضاقت عليه المذاهب. Bàbá tó ṣe pé yóò bọ̀ yanjú ẹ̀ ó mọ̀ ń parẹ́ kò jáná sí lásán ó mọ̀ ń pẹ́ bó lọ wí. صلوا عليه وسلموا طول المدى على المصطفى wọ́n wo la jáná sí lásán. مختار خير البرية. irinṣẹ́ tí mi ń sọ̀rọ̀ lọ́fà òní ò bá mi tó bá wọ́n sì ti ń tó bọ̀ ti pé 30 years báyìí. على المصطفى صلوا amójú ẹ̀rọ ni. فإن صلاتكم. bàbá wa ìmáàmù wa àgbà ẹ̀ ní ṣéèkù ni. شيخ Anta Musa. أنت موسى وموسى لا يصيبك من حيث وجهت فإن الله ذو موسى. Baba Sheikh Musa. أنت موسى Kalimullah. وموسى لا يصيبك من Musa Kalimullah. حيث وجهت Kalimullah. فإن الله ذو موسى. Ànábì Musa tí ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ báyìí tí ò sí ògbìfọ̀ láàrin méjèèjì. أنت موسى bẹ́ẹ̀ náà ti rí nìyẹn. وموسى لا ọbẹ̀ fẹ̀yìntì ẹ dákun. يصيبك من máa rí bẹ́ẹ̀ tọ́lá ń bóyin kò ní gbà kúrò lára yín. حيث وجهت tọ́ba sí àmì ìwọ náà gà sí. فإن الله ذو موسى. Grand Commander. حيث وجهت nínú ìsìlámì ní Ọ̀ṣun 001. فإن الله ذو موسى. ẹ kú ààyè ẹ kú ẹrù ẹrù náà mà ga. إمام همام ọlọ́run bá yín gbé. طاهر ومطهر. bàbá ń jẹ́ oyè mi ń sìn pé a bá jí wọn ó rìnà lóòótọ́ gbogbo yín lẹ́ lálùbáríkà ládùúgbò yìí. مغيث لمن kò kúkú ní gbàgbọ́ jí ó rìnà. ضاقت عليه المذاهب. bàbá ọlọ́run ò ní pọ̀ wò ṣe mọ́. آمين. bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí. إمام bẹ́ẹ̀ ni. صالح جل شخصه. bàbá ẹ wá ara ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe kírun tán kò sí pé ká nara bẹ́ẹ̀ sì ni ọjọ́ Jímọ̀ ọjọ́ tó lẹ́rù nínú ni bàbá kéwú túbà tán báyìí ara wa yóò wúwo ní rinrin ẹ kú àrùsọ tòní ọlọ́ọ̀jì ẹrù kẹsàn-án pẹ̀láyé. وأنت مدى òfin bàbá náà yìí bí. أيامي báwo fa sẹ̀r. في جل عزتي. bẹ́ẹ̀ lọ́sọ̀gbò yìí bó tiẹ̀ ní ìmọ̀ olóríire lọ́sọ̀gbò olórí búlẹ̀ mi mà rí. bẹ́ẹ̀ni o. وأنت مدى أيامي في جل عزتي. àtàwọ̀já. وأنت إمام àti gbogbo tí yẹ kí n dákọ̀ ni. صالح kí ni báyọ̀ dá bàbá bọ̀rọ̀. جل شخصه. mo kẹ́yìn bàbá àwọn ẹ̀yọ́ ọmọ bàbá. bàbá kì í. ẹni tó ju yín ń dá korokoro. bẹ́ẹ̀ni. ẹ̀yin yà dáko sétí odò. ẹ̀wọ́ ẹ̀tì yóò tutù. yóò tutù ń tiẹ̀.
Ọlọ́run ti tò iná ibi tí ìgbà ò ti lè dá. Wa anta Abẹ́ rí nǹkan. madali. Tani ó jòkó tàgbàlagbà tí ò ní nǹkan pálá. Tí sàgbàlagbà ti ń ta púùlù káàkiri àdúgbò. Ayyami fi julli izzati. Aramon empowerment. Imamun. Humamun. Mo kí Al-Faozan. Al-Faozan àbí àti kí ni? Makarim. Makarim. Naam. Makarim. Makarimul akhlaq. Bó lọ wí jèrè. Wa anta imamu salihun jalla shakhasu. Al-Makarim. Ntẹ̀yàn kó jọ tí fi dẹni àpọ́nlé. Tá a bá ti bá a lára èèyàn ẹ dájú ẹranko fún un. Ẹranko ni. Jẹ́mọ́ ẹ̀ níbi kíni ìyẹn kí mo fẹ́ sọ o bàbá. Lára àwọn àpọ́nlé kàlàyà gẹ́gẹ́ bí ìtìjú. Ṣèké bá a sọ àmì nísìn òbúkọ yóò kàn kí o yóò kàn kí abo rẹ mọ́lẹ̀ ni. Tẹ bá ti rọ́kùnrin tó sin omi kọjá níbi tó fọ́ kọ lọ́rùn. Ọlọ́run fún láwọ̀ èèyàn ní ẹranko ni. Ẹranko ni. Ẹranko ni. Annasu hadha. Kò ní wà àpọ́nlé lánàá. Hawuhu malun wa dhaya. Tí wọ́n ti pé ẹ̀yin ò kó èèyàn lọ Mákà lásán. Makarimul akhlaq ń bẹ fẹ́yìn. Sínú agbèrò tí wọ́n fi àfọ̀ṣẹ sí wọ́gbó. Ó ní ọ̀rọ̀ tí ń sọ lónìí àti kó èèyàn lọ Mákà o. Tí bá ń yẹ lómi lọ́wọ́ ẹ má ti kí o. Kò lè láǹdì dáadáa. Sínú wọn. Ilmun wa dhaka. Torí ẹ mọ̀ mí àwa la ní iléeṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Makarimul. Bàbá Imam. Nígbà tí mo kírun tán ń lọlé mọ́. Bẹ́ẹ̀ni. Mọ́sálásí la gbà. Tí bá lọlé ń ti pàdé tí ó jẹ ìjòkó díẹ̀. Mọ́sálásí straight nígbà sílẹ̀ báwọn. Ilmun wa dhaka. Ta ni ṣe bẹ́ẹ̀ mo tí ì bá ṣe ní ara mi. Makarimul akhlaqi. Bàbá mo travel bí ọdún mẹ́ta sẹ́yìn tí ẹnìkan dókítà wa fẹ́ bá mi sọ̀rọ̀. Ó wá ní Imam ẹ má ya wèrè. Mo ní ìyá wèrè mo wá bí ẹjẹ sọ kẹ́ má ya wèrè. Mo ní ta ni wèrè. Ó ní ẹjẹ sọ wèrè fún ẹ. Ó ní wèrè lẹ́yìn tó torí ẹni ẹlẹ́ni tó ba yí ara rẹ jẹ́. Allah. وذاك مكارم الأخلاق. Mo kí Dr. wa Abdulwahid padà máa ṣe olóko ọlọ́fà. علم وذاك ọ̀rẹ́ wa tààrà. مكارم الأخلاق. kí ló tẹ̀ ń dìde báwọn. ẹni kíni kọfíù kí ni jẹ́ báwọn. aago mélòó ni ẹ fún yín. mẹ́fà ṣebí ní ìsìn ló ti da aago mẹ́jọ ni.
ṣé rọ́ wá ní ipa ni. àbí. wọn sún mọ́ ni mo kà á tí wọn ní gómìnà lóun ti gbé sí aago 8 ọjọ́ ọjà láago 8 ẹ̀yin mélòó lẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ ni kí ni tẹ́ ẹ bá pàdé wọn ẹlẹ́yìn ọ̀dọ̀ mi lẹ̀ ti ń bọ̀. bẹ́ẹ̀ni. aruzikita ó dẹ àbí. khaliqatan mahamudatan. ẹ yanu ni bàbá yìí ń yanu kì í ṣe nàìjíríà lọ́ọ́ ti dá ọkọ̀ mi téèyàn ò mọ̀ mí ọlọ́run ò mọ̀ mọ́ nù. bẹ́ẹ̀ni. wa idha ruzikita. ẹ máa lọ jèrè ní bá gbé sínú ọkọ̀ mi kí ni jẹ́ kọ́fìtà ni. ara o. wọ́n mọ bìlà nísìnyí ni. khaliqatan mahamudatan. kí ni ń jẹ bẹ́ẹ̀. faqad istafaka. ẹ wo tí jẹ́ òfin dá ẹ wo bí tó ti affect ẹ tí wọ́n lọ nísìnyí. bẹ́ẹ̀ni. bó o lọ wí. faqad istafaka. ọmọ mi ọjọ́ lọ́jọ́ Muqasimul. jẹ́ ǹsẹ̀ tá a bá wa kékan sí. arzaqi. ní tí a wá ṣe yìí. Naam. mo kí àwọn alálàájì ẹ farabalẹ̀ àti débi ètò. mo kí àwọn atáwa náà ẹran kan pa lọ́mọ́kà ẹ dá mi lóhùn kí n tó sọ̀rọ̀. oníwọ́tọ̀ wọ́ sọ pàdé mi láràfá gbàgbọ́ lọ́hùn ó ṣe mẹ́kà fún wọn náà. Àmín. ó sì fọ̀rọ̀ mi ṣeré. Àmín. ó ní bó lòun ó ti rí. bó lòun ti kó. ọ̀rẹ́pá láròpin ni ọ. bẹ́ẹ̀ni. kí lọ fọ́lọ́n tó dá ọ wá sáyé. àbí. àwọn ọlọ́lọ́ mẹ́kà ọwọ́ wọn ṣe bí dàdàrà káàdì wọn ń tọ́. ọlọ́run bínú sí ọba pé èmi náà ní fún ọ ní nǹkan lọ́wọ́ á yín mú. àbí. ó dà mo yọ kó náà ti ń fún láyé. Allah. ìwọ́tọ̀ gbàgbọ́ náà ti rán ọ ní mẹ́kà ṣe á mi kí n gbọ́. Àmín. àmín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Al-hajju ashhurun ma'lumat. فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى. gbogbo àwọn ọ̀rẹ́ ànábì wa Muhammad alayhi wa sallam. bàbá wa àgbà now. tá a jòkó tì jòkó tì wọ́n. bí mẹ́kà ṣe dágbà tó yìí ẹ̀yin tẹ́ ń lọ mo fẹ́ bí kí lẹ́mà tó ju mẹ́kà tẹ́ ń lọ tó jù lọ. kí lẹ́mà tó jù lọ. gbogbo yẹn bá ń dá sí o ìbéèrè. wattaquni ya ulil alibabi. wattaquni ya ulil albab. ẹ̀rọ kẹ́ kọjú sí mi kẹ́ máa gbọ́ torí yín náà fi pè mí. bẹ́ẹ̀ni. torí yín gan-an ni òjì ń padà lọ jẹun ọ̀sán máa ń létí fi ń bọ̀. bẹ́ẹ̀ni. ní Al-Faozan fi ní bọ́ sínú ọkọ̀. Al-hajju bàbá ẹ̀ǹdẹ́. ashhurun ma'lumat. ẹ̀ lásìpẹ́. àmín. faman farada fihinna al-hajja. ìdùnnú yẹn kò ní dìbànújẹ́. fala rafatha. bẹ́ẹ̀ bá ṣe yá mi kò dáa. wala fusuqa. Al-Faozan. wala jidala fil hajj. ẹ jẹ́ ń bí ẹ̀yin aláǹkó. ẹ̀yin aláǹkó wọ̀nyí. wọ́n ní tọ́jú ájì lọ́mọ fẹ́ sọ fún ikẹ́ gbọ́. náà. ẹ gbọ́ wọ́n lè wọ adabun kathira minha an yata'allama man arada al-hajja ma yahtajuhu min ahkam as-safar wal-hajj. Allah. ó fẹ́ lọ Mẹ́kà ní naam. naam. sọ tiẹ̀ mọ́ jẹ̀mú Mẹ́kà. ǹjọ́ máa. ǹjẹ́ tiẹ̀ mọ́ jẹ̀mú kéèyàn fẹ́ travel.
Mọ́kà tó ń lọ yìí nísìn Naam. tí ìbá ṣe Al-Faozan lọ fẹ́ bá rìn kí lọ́mọ tó ọmọ ké lọ́hùn torí kéèké ẹlòmíì ti kéèké ta rọ́bà ó fi kéèké yí táyà ká kò mọ̀ ń pa tọba tún wá bá orí kúkú dé Mọ́kà ọ̀sùn owó ná ọwọ́ adé Mọ́kà ọwọ́ àtẹwọ́ pẹ̀ kí ni adé àmọ́ wí oníkẹ́ wu ẹni tí yóò kọ ìrọ̀ Mọ́kà bẹ́ẹ̀ bá rí wí tí ẹ kọ́ tó rí ka yóò máa wí ọmọ wí tẹ̀lé. máa wí tẹ̀lé ni o má sọ̀wọ́ ẹ ló fò. wa ma taf'alu min khairin ya'lamuhu Allah. wí dáadáa. wa tazawwadu fa inna khayra zadi taqwa. ẹ jẹ́ kọjú sí mi. lọ́wọ́ tí àwọn kan ṣe báyìí. bàbá Imam mo ń sọ lábẹ́ àṣẹyìn. wàsíyà. ẹ gbọ́dọ̀ kọ àkọọ́lẹ̀. Mọ́kà ní ń lọ yìí. mo ní iye báyìí lọ́wọ́ ìyá lágbájá. lágbájá jẹ mí ní iye báyìí torí àálọ tí èèyàn yìí dé. Allah. kí àwọn tí mo kọ kó máa jẹ́rìí. kò sí ìrìn àjò tó kéré. ọ̀tún wa kọ́ mo jẹ lágbájá ní iye báyìí. ọkọ̀ ẹ̀gbọ́ gbogbo nǹkan ní nǹkan tó wá kólé tó jẹ́ nǹkan àbòsí dá padà fún ọkọ tó lọ tó kọ́ bá a sọnù lọ. ẹ má kó bẹ́ẹ̀ ni tí ń kó yín lọ. tó o bá wá rí i dá padà ìyá alágbájá ń tọ́ wá ń jọ sí èmi mo mọ àmọ́ lọ́n jẹ́ àti mẹ́kàdínláyọ̀ òun fún ọ. ìgbà lọ tó fi rí o ọlẹ́mọ̀ mi kó yíwọ́ lọ́hùn o fóònù rẹ ò sọ ní mo yá àmọ́ gbà tá a ti wá ń lọ Mọ́kà ẹ̀ wọ́n ní ká lọ Mọ́kà lẹ́ni tó mọ́kàn gá kọ́lọ́ mọ́ bá a dúró di ọ láti fi ọ́sẹ̀ sí náà. wattaquni ya ulil albabi. Al-Faozan. wattaquni ya ulil albabi. ẹ ti gbà yín lákọ̀ọ́kọ́. bẹ́ẹ̀ni. ẹ wà máa kọ́ ǹtẹ́ máa wí lọ́hùn. Al-Faozan ti níbi àti tẹ́tí yẹn. bẹ́ẹ̀ni. ẹ kọ́ ǹtí ẹ máa wí lọ́hùn. ẹ kọ́ ni. ẹ kọ́. bẹ́ẹ̀ni. ṣe gbọ́. kì í ṣe pé ẹ fẹ́ lọ wòran lọ́hùn. ziyara ń bẹ ní Mẹ́kà àmọ́ ziyara kò tó ojú sẹ́tẹ̀ fẹ́ lọ ṣe. à ń gún òkè à ń sọ̀kalẹ̀ iṣẹ́ Mẹ́kà kọ́ pa. bẹ́ẹ̀ni. ìran wíwò nù. ìran wíwò nù. ẹ ní tí ì bọ́ lẹ́nu pléènì dìde ní tí wọ́n lọ ṣáájú ẹlòmíì tí wọ́n fún oníròyìn rọ. ziyara o kí lè ń ziyara. àbí ziyara. jama ẹni náà ṣe é mọ òfin Mẹ́kà tọ́lọ̀ ń ṣe ẹ máa kéde láàfin onífàlẹ́yà àbùdú rabba hadhal bayti. falyabudu rabba hadhal bayti. ọlọ́ọ̀ni kì í ṣe léyìí ni mo ní ẹ wá sìn o ẹ kọjú sí mi o ẹ̀yin yá wa mo ti di pẹ́ ń dìde mbẹ̀ yẹn o kì í ṣe lé mo ní ẹ wá sìn kì í ṣe lé tí ẹ daṣọ bò lẹ fẹ́ sìn ataynaka labbaynaka ji'naka rabbana ilayka harabna walana ma taraknahu famali baytu ataynaka labbaynaka wọlá wa bá labbaynaka ìpèrè la jẹ́. ji'naka rabbana. ẹ máa dunnú kalẹ̀ pé ẹ̀sìn ti pé báyìí. lórí hajj ni àyà ti sọ̀ kalẹ̀ pé al-yawm akmaltu lakum dinakum. lónìí tí hajj dé yìí mo pé ẹ̀sìn yín fún yín. wa atmamtu alaykum ni'mati. kódà ìdẹ̀kùn mi tí ò ní lókun mo parí ẹ̀ fún yín. wa raditu lakumul islam dina. àràfà ni àyà náà ti sọ̀ kalẹ̀ fún Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. àti lọ́mọ́kẹ́ òyìnbó rẹ̀ mo dákẹ́ nù mí. ataynaka labbaynaka ji'naka rabbana. ẹ jẹ́ ìdókòó tẹ̀ ń lọ yìí ẹni náà ẹ dàníyàn pé ẹ fẹ́ lọ bá Ọlọ́run ni. Allah. ìwọ tó o bá ti pọ̀ fẹ́ lọ bá Ọlọ́run lọ́hùn gbogbo góòlù yòyòyò kò ní wọ̀ ọ́ lójú kò sí ní táàrí lọ́run tó lè tú Ọlọ́run tó lọ bá.
ẹ jọ ṣé mo ń communicate. ilayka rabbuna ilayka rabbuna wallana matarakinahu. baba ilayka rabbuna wallana matarakinahu. Makkah. إليك هربنا ولا ما تركناه. jẹ́mẹ́ ní náà Naam. bọ́ọ̀ bá ń kírun kọ́lọ̀ tó lè gbà ọ́ lẹ́rú ọ́ kì í márùn lójúmọ́ Bẹ́ẹ̀ni. bọ́ọ̀ kì í ọ́ jẹ pẹ́nátì Bẹ́ẹ̀ni. ààwẹ̀ ẹ̀ẹ̀kan Ẹ̀kan. lọ́dún síbẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. ẹ̀ dá mi lóhùn dáadáa Bẹ́ẹ̀ni. àmọ́ hajj tó bá ti rí ẹ̀ẹ̀kan ṣe láyé rẹ Láyé ẹ. lọ́jọ́ orí rẹ ó ti tú Ọlọ́run Ó ti tú Ọlọ́run. إليك هربنا orí ẹ̀ẹ̀kan ṣe láyé rẹ ṣe. tó lọ mí mọ́ Ọlọ́ mi mọ́. Ọlọ́run ló ti tẹ́ mi Ó ti lọ́rùn tẹ́ òun lọ́rùn báwọn. ẹ wo ìbádà wákàtí Náà. ẹ wo ìbádà ọ̀sọ̀ọ̀sẹ̀ Ọ̀sọ̀ọ̀sẹ̀. jímọ̀jímọ̀ Bẹ́ẹ̀. ẹ wo ìbádà ọdọọdún Ọdọọdún. ìdì kágbáwẹ̀ ẹ wá wo ìbádà ẹ̀ẹ̀kan ní ọjọ́ orí wa. Bẹ́ẹ̀ni. إليك هربنا ولا ما تركناه. Náà. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà yìí Náà. ẹ rí i pé opportunity ní kẹ́ lọ Bẹ́ẹ̀ni. sọwọ́rí ẹ̀ẹ̀kan o mọ́ lẹ́mi pé n tó ń lọ mí ṣé kó kún Ṣé. tó o bá ṣe tó o fèlì lákọ̀ọ́kọ́ ọ̀dẹ̀ mọ́ lọ mí tó ikú mọ́. الله. Ti pè iṣẹ́. dálì kìí àmọ́ ọ̀ nínú ẹ̀rọ lálàjì o. Bẹ́ẹ̀ni o. إليك هربنا. mọ̀ síbi ẹni pé yé Bẹ́ẹ̀ni. ọ̀kan tó fún mi mo mọ̀ Mọ̀. Sẹ́ni o. ọ̀dẹ́mẹ́ka tà ẹ̀dẹ́mẹ́ka ọ̀n ya sẹ́fì nídìí káàbà ọ̀yọ̀wọ́ ni Ọ̀yọ̀wọ́. Ṣé ń tọ́ bá lọ́nu? ṣe ń tọ́ bá lọ́nà àwa tá a kọ́ lọ́gbà tí o ti sin nǹkan yíyà Bẹ́ẹ̀ni. kó tó wá dé bá a mẹ́ńkọ́ bàbá ń gbà tẹ́yìn lọ Àbí? èmi ní kápẹ́ ní fóònù ní ó kó bọ́ ọlọ́run ràtàná sọ́bẹ̀ lọ Bẹ́ẹ̀ni. mọ̀ wulẹ̀ ya wèrè. Má ya wèrè lọ́hùn. إليك هربنا ولا ما تركناه. ó kà mí la pé yorùbá nàbí o. فما البيت ما الأركان ما الحجر ما الصفا. jẹ́mẹ́ ní náà àwọn tó fẹ́ lọ Mẹ́kà dàníyàn wajhallah dàníyàn pọ̀ fi ń wojú rí ọlọ́run ni mọ́ dàníyàn pé èmi nìkan ló kù ní complex wa tí wọ́n ti pè Ti lálàájì pè lálàyé. ọ̀ tẹ̀ níwájú ọlọ́run báwọn. Bẹ́ẹ̀ni. ẹ̀sìn ni ẹ fi dàníyàn kò sí àlẹ́ àwọn amẹ̀rẹ̀ yà máa fi dè yà Bẹ́ẹ̀ni o. tó o bá ti gbé kárí mi wọ̀ alájí ó parí mọ́ ọ̀la kó tó kú Yóò parẹ́. ووجهك نبغي. kódà má wulẹ̀ lẹ́yìn Mẹ́kà fi ságbárì rẹ báyìí Mẹ́kà ó sàmọ́ ọ̀la mọ́lámọ́lá ni. أنت للقلب قبلة. ọkàn yín Ọkàn yín. ẹjẹ́ ó yí ọlọ́run pé ìwọ la fẹ́ wá bá Ìwọ la fẹ́ wá bá. bí Mẹ́kà ṣe dáa tóun Náà. kàràhàn ló bàjẹ́. Bẹ́ẹ̀ni. ووجهك نبغي أنت للقلب قبلة. ẹ wá jó pọ̀ fún yín níbẹ̀ Náà. torí mo tún ní tí mo fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ Bẹ́ẹ̀ni. ẹjẹ́ ó pọ̀ ní Mẹ́kà bàbá Imam Náà. wọ́n ní wàá yù fẹ́ra dùn ẹjẹ́ àdúrà pọ̀ Ẹ jẹ́ ó pọ̀. tó o bá lọ haram takú bẹ̀ Bẹ́ẹ̀ni. rántọ́ jẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ Pèsè ẹgbẹ́. gbé ọlọ́run tààrà Bẹ́ẹ̀ni. kò wá ní bó o ní Ìyá àṣejù rẹ̀ pọ̀ lérí àdúrà. àlepé yóò pọ̀ kó ṣe tó fún mi mọ́ náà nì mo fẹ́ ṣe kó kún إذا ما هججنا. wà díkìrọ̀ askar wà ní istighfar Náà. ìmọ̀ wá àforíjìn Náà. wọ́n wá àforíjìn Mẹ́kà ni wọ́n yẹ tó ń dákẹ́sẹ̀ Wọ́n yìí dákẹ́. wọ́n yìí dákún ẹsẹ̀ Wọ́n yìí dákọ́ ẹsẹ̀. bí n pẹ́. إذا ما هججنا أنت للهجر مناء. jọ́mọ̀ ní náà نعم. wà takbira wà tahalila wà tasbiha الله. kí ló tẹ̀ pọ́ lọ́n tóbi. máa pé Allah akbar lọ́n tó fi dé ni. Náà. wà tahalila la ilaha illallah máa wí Máa wí. wà tasbiha Náà. subhanallah subhanallah máa wí. Máa wí. ووجهك نبغي أنت للقلب قبلة. jọ́mọ̀ ní náà Naam. ọ̀ dá mi lóhùn. Naam. wàhífù lisan kọ́ wa sọ ahọ́n rẹ Ahọ́n rẹ. mínàlì kíìlì wàlúkọ́ọ̀lì Náà. dókítọ̀ Náà. níbi wọn ni wọn pé ìbò 2000
27 ẹgbàgbé ẹ̀ tẹ́ ẹ bá ti dán ẹ yìí sọmọ Ọ̀ṣun mọ́ ẹ yìí sọmọ Ìbàdàn kódà ẹ yìí sọmọ Npa ẹ ti dọmọ Mẹ́kà ẹ fi gbogbo wàhálà ìjà tí ẹ ń jà lẹ̀ tẹ́ ẹ fẹ́ lọ sí lọ́nkọ́ tẹ́ wàá tún dé Mẹ́kà onígbàgbé ẹ̀ àwọn tó rán àwa kalẹ̀ dìfìtì ní 2027 náà tó rán ọ lọ Mẹ́kà pé kọ́ lọ mọ́ àṣàdúrà kan wọlé tọ́ ọ bá dé kí n wò fún ọ wọ́n rí bóyá ìrè pé. àwọn tí o sponsor rẹ kọ́ lálùbáríkà rè àwọn akó ìsọkọ ní ẹwọ bàálù bẹ́ẹ̀ lè kó ẹkú kẹlẹ máa sọkóńdì káàbà kan wọlé àwọn tí wọn kọ́ ṣe fún ṣáájú tí wọn jèrè ọbọ ìjèrè lẹ́yìn mọ́tò wọn ni ẹ máa kọ́kọ́ sára káàbà ó tó kọ́kọ́ fákùnrin tí ọmọ rẹ àtìyàwó rẹ ẹrú ayé nàndùlá. ووجهك نبغي أنت للقلب قبلة. baba wọ́n tún ní kí ni wà kásírọ̀tì ni mara maza ẹ má ṣe bí awẹ́ wà ní Maka ṣe ntí serious ẹ má ṣe bí awẹ́ wà ẹni bí kíni bí àbóbìnrin tage ẹ̀yin obìnrin tí a sì fẹ́ lọ Maka aṣọ ara mi yín dandan kọ́ ni kó jẹ́ funfun èyí tó bá jẹ́ funfun ẹ láìní ẹ pẹ̀lú kọ́lọ̀ mi torí àwọ̀ tẹ́lẹ̀ yín kó má bàa da tọkùnrin rú lọ mọ̀jòkó ó fẹ́ ta katakata ní Maka wọn ò ní katapọ́ọ̀tù kí wọ́n ta máa wéèrè kó ṣòfò. ووجهك نبغي أنت للقلب قبلة إذا ما حججنا أنت للهجر مناه. ohun tí Al-Faozan fẹ́ kí n wá sọ nù wọ́n láàb bàbá ohun tí ẹ tún ní a sọ wọ́n yìí ṣeré Mẹ́kà àsìkò tí àkẹ́ wà ní Kaaba ẹ̀ǹkan fẹ́ lọ jídà oko jama ẹni náà kódà mẹ́jọ jàlábíà òpá kò sí jàlábíà Mẹ́kà òun náà ń tà létí mọ́sálásí yín o kò sí jàlábíà Mẹ́kà ọ̀kan gbọ́n ni má jẹ́rù òpá ọ fowó pamọ́ lé tọ́fìrà tọ́ pín dẹ̀dẹ̀kọ́ ni kọ́ ra lọ náà ní à ń tà níbẹ̀ hàn kò kàn yí ọ ni ó dàbí ẹ̀ka tó lọ rà gé ní Mẹ́kà àmọ́ fàgé Mẹ́kà sàlùwàlá èyí ń àgé yìndínyìndín mo lọ́ọ́ rí dìde rẹ̀. wà á ń tà mọ́ nánà. àgé Mẹ́kà tẹlifíṣàn Mẹ́kà ẹ dákun èwo lọ́wọ́ wà wò mẹ́ ọ́ ti bẹ̀rẹ̀ àlìjẹ́ náà. àǹtàgá yẹtù sùúlì náà. ẹ̀yin ní bá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí eré ó pọ̀ ẹ̀gbọ́n wà ká fòlẹ̀ ádà Mẹ́kà sì lẹ́ ń lọ yìí ẹ má ṣe ra yín sùtá. bàbá wọn ń jí owó ní Mẹ́kà ní Mẹ́kà ẹ wò mí tẹ wá fẹ́ wẹ̀ ẹ má na ìgbàanú yín sẹ́yìn báyìí ẹ tó wà lẹ́yìn ọkàn fà ní kọ́tù sí ra àlẹ́ tó ọ̀rí mánu o sọ̀rí ìgbàanú rẹ fi kọ́nu ara rẹ báyìí àbí kẹ́ láìní rẹ pẹ̀lú ọ̀rá dé má ra ibi owó rẹ bàbá dé má kà á di déédéé gbẹ́ni tó wọ rẹ sọnù kọ́ o ò ń dẹrú lọ́nu o. وأنت الذي دنيا وأخرى أردناه. jẹ́mẹ́ ní náà. naam. dá mi lóhùn dáadáa. àwọn tún ní kí wàá ṣọ́ra níbi kí ni dókítà Wahid ká ṣọ́ra níbi min ikhtilati rijal bin nisa. ọkùnrin àtúnmí gbọ́dọ̀ máa ṣe pọ̀. ẹ̀yọ́ bí ṣe gbọ́ bẹ́ẹ̀ bá ti dán kì í ṣe pé ẹ̀mọ̀ wọn rí ẹ̀ ńlẹ́wọ̀ ẹ̀kú ṣẹ́ o ọwọ́ afẹ́ bóbi ìyá kìíní Mẹ́kà ṣẹ́fì báyìí ojú òtí ẹ̀ tí ọpọlọ ń wù ọ́ òfò tọ́ ọ ṣe tọ́ ọ fi lọ́ọ́ fẹ́ lọ túbá ọ tún wá lọ sí àgbákò ní Mẹ́kà àti wo obìnrin bókìbókì sọ̀kísọ ń bọ́ lọ ajẹ́mẹ̀burú ra aláràfà mi yóò máa ṣe dágídàgí ọmọ rẹ̀ sunwó ná. نحج لبيت حجه الرسل قبلنا. àti wo olóbìnrin dòrí kò báyàwó rẹ gẹ́gẹ́ sàwádà rí
tó bá ti wá dé Mẹ́kà bí ṣe máa di ẹrù ní màbẹ́ lẹ́rù. òṣònù nílé o. ń bọ́ mi di bọ́ lọ mí jèrè. nahujju li baitin hajja rusulu qabilana. agbára wà. agbára ò sí fa ẹlẹ́sìn èèyàn wọ́n bọ́ mi di rù ló bá dé láti Mẹ́kà ni ò dápé mọ́. sáárì bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ lẹ́yìn ìyàwó rẹ̀ tó bá mú lọ ṣáwà lẹ́sà adùn òsì gbọ́dọ̀ gùn ọ́. adùn gbọ́dọ̀ gùn ọ́. ẹsẹ̀ iṣẹ́ tí ẹ bá dé di Kaaba gbogbo tí ń jẹ́ adùn ayé ó gbọ́dọ̀ kú lára aládùn gbọ́dọ̀ dìde ọ̀tí ẹ gbọ́dọ̀ mọ́bi lómi omi bá káwọ́ lé ọ̀la bí igi ní òrì lójú rẹ̀ torí gbà ẹ̀mí Ọlọ́run ó ti wọ̀ra. ìwọ obìnrin ọkùnrin tí ò ní làákà ẹ̀ ọwọ́ àrùkù lébà di omi. aláàkíbá. ṣé bọ́ọ̀ ṣe ń pẹ́ rúkúnù ní Nàìjíríà. bàbá yìí lẹ́ni sọ yín fún ọ. bẹ́ẹ̀ni. almost 10 million. 10 million. 10 million. tẹ́bárẹ̀ tó lọ Mẹ́kà ti ṣe dáadáa kò fowó ààrẹ lọ ni. bẹ́ẹ̀ni. bonanza ni. ẹnìkan ò ní ṣiṣẹ́ kó rí 10 million. kó wá dé Mẹ́kà kó máa ṣe bí wèrè. gbàgbà tá mo ti sọ ẹ̀. bẹ́ẹ̀ni. ìmẹ́lẹ̀ ló fọ ààrẹ lọ Mẹ́kà ẹni tí a máa rán ló pọ̀. lọ́pọ̀. sẹ́ńtì òró skul ọmọ sàn ní ò lọ Mẹ́kà. àbí mo ní o ti kó. ẹ sì fẹ́ sọ owó olówó lófò. ìkan náà olówó ni ó kọ sẹ́ǹsì. bẹ́ẹ̀ni. ó ní wọn bá tiẹ̀ ro ti wàhálà. ro ti wàhálà. àbí. wọ́n ní wọ́n á da ilé ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. bó o lọ wí. linashhada nafa'an. jama. jama. ẹ dá mi lóhùn. náà. mọ́jú sàhábù Idanileko tẹ́bádé ní cut. ẹ jágbe láti bẹ̀rẹ̀ sókísókí ni màá sọ. ní cut ibẹ̀ lẹ́yìn ti sọ̀kalẹ̀ wọ́n sọ lẹ́yìn ti bọ́ aṣọ lé. àwọn kan sọ pé tí ẹ bá dé Mẹ́kà mẹ́ta ni tàmátù ibẹ̀ àtàmátù. àwọn tí wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ umrah wọ́n bọ́ aṣọ ara mi kalẹ̀ wọ́n wọ̀ sọ lé bí ọjọ́ mélòó kún tó bẹ̀rẹ̀ ti hajj. ẹ̀gbọ́n ẹlẹ́ẹ̀kejì al-ifrad òun lẹ́yìn tí ó ṣe hajj nìkan kò ní ṣe umrah. ó ti lọ àwọn máa dé ló kọ̀la ló kọ̀túnla yóò sì padà lójú ẹsẹ̀ bàbá ìmáàmù ní ìsìn yẹn bá lọ bàbá ò lè lọ ọ̀sẹ̀ mẹ́ta mọ́ Mẹ́kà tó ilé dàálẹ̀ kọ́ àní wọ́n ti lọ ẹ̀ dá mi lóhùn dáadáa Quran wà Quran ẹni kí lè lẹ́yìn ẹni tí ó gbé haram mi láti umrah kò ní bọ́ ọmọ tí ìparí ṣe hajj. mẹ́ta tẹ fẹ́ lọ sí lọ́nà mú yóò bá wù ọ láti ṣe. tó bá wù ọ ni ọmú. àmọ́ ronú kọ́ tó mú o. tọ́ba ìbẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ wọ̀ ní parí ẹ̀ o. ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o. linashhada nafa'an. wọ́n ní kí n kàn wá ran àwọn lọ́wọ́ ni gbogbo iye tààrà àfa tààrà. fil kitabi wa'idna'u. jama tẹ́bá débẹ̀ ẹ̀ wẹ̀ ìwé ọ̀ràn yẹn tá a mọ̀ wẹ̀ làwẹ̀. làwẹ̀ o. ìbẹ̀lẹ̀ ti gbé aṣọ ara mi. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọkùnrin títí ìró àti etí ó wà lókè ẹ̀ yọ apálẹ̀ báyìí àbí kọ́ dàbúrà yányán. àmọ́ aṣọ ara mi ẹ̀ tọkùnrin wọn ò gbọ́dọ̀ rán kò gbọ́dọ̀ síbi tí télọ̀ ti rán báyìí wọ́n yìí rán wọ́n yìí gan. obìnrin tọkùnrin nìkan túláàsì ni kó jẹ́ funfun tóbìnrin ò túláàsì kó jẹ́ funfun ṣùgbọ́n funfun dà tẹ bá ṣe bá ẹ̀yin ọkùnrin ẹ̀ lò tùràrí ẹ̀ fi ara obìnrin ò gbọ́dọ̀ ló lọ́fíńdà tó lóorùn jù bíi rókìnì ẹ̀ máa pè ó rólọ ọ̀kárẹ̀ ìyàwó rẹ̀ ń ta èyí tẹ máa tẹkànra fi sí fẹ́rẹ́ kì í ṣe kẹtẹ nǹkan ara ìsìlámù yọ̀ọ̀dà kẹtẹ tùràrí ara ẹ̀ kọ́ làtẹ́sán ọkùnrin obìnrin tí bá ń lo tùràrí ní pẹ́ńlí ọkọ. kó máa ya bá wọn. kọ̀ǹdíṣẹ̀ kan lọ́ọ́ fi lè lo tùràrí ẹni kíni bóyá wà ní píríọ̀dù ẹ̀ ọ̀ ń ṣe àlejò rẹ̀ ọ̀ wá ní bad odor. èyí tó máa fi fọ́ bomú máa fi nǹkan pa òórùn yẹn rẹ́ lẹ́yìn yẹn àyọ̀ǹda yín mọ́. àyọ̀ǹda fómi mọ́. tẹ́ ẹ bá sì ránṣọ ara mi ẹ̀yin obìnrin
Al-Faozan ti sòfin fún yín aṣọ tó tíìkì ni ẹ máa rán bíi martin bíi teru bíi kaki kì í ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tí gbogbo ń tẹ̀ wọ́n wà hàn tẹ́rẹ́tẹ́rẹ́ tí ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ gbogbo ara yóò wà transparent báyìí ẹ ti bàṣẹ́ jẹ́. wọn mọ̀ dáhùn. èmi ò mọ̀rú èyí tẹ́ ẹ rán nísìnyí o ẹ̀yin lẹ́ẹ̀ sọ èyí tẹ́ ẹ bá rán o kẹ́yà lọ rán mi o sẹ́ẹ̀rí aṣọ white sin tí ń tà ẹ gbọ́ táyínú dídọ́ ẹ̀ tiẹ̀ tó kí ẹ̀kan wà tí ń tà nísìn kò dáa pa bó o lọ wí jèrè. dáná ilé ìlọ qabila bina'ihi فقلنا له لبيك داع أجبناه. ẹ̀sìn mò ń kí n jèrè ṣé wọ́n ń gbọ́ bàbá torí nípa ṣàdúrà wọ́n ní aṣọ ẹ̀yin obìnrin tí ò bá tún jẹ́ aṣọ ìhàmù yín aṣọ àràmì yín kò gbọ́dọ̀ jẹ́ aṣọ ọ̀ṣọ́ ẹ̀tẹ̀ rẹ̀ aṣọ àràmì tẹ̀ tún fi léèsì gbá létí dọkọdọkọ ni ọ. bẹ́ẹ̀ni ọní nǹkan mi lẹ́mìí nù ọ tún lẹ stone mọ aṣọ ìbádà ni kì í ṣe aṣọ zina kì í ṣe aṣọ ọ̀ṣọ́. ṣègè wọ́n wí jèrè. kadhalika tafa al-hashimiyyu muhammadun. ní bá ń fún lága ṣègè yánu. kadhalika tafa al-hashimiyyu muhammadun. tawafa qudumi. jẹ́mọ̀ ní naam. ṣé tẹ̀lé mi lọ́nà Ìdánilẹ́kọ̀ọ́ ní kí tún ni kí wá ní orígun hajj gan ìwọ tó ti lọ rí tó lọ́lọ́kù lọ́ọ́ gbọ́ nísìn lórí àmì ẹni kọ́kọ́ mú ọ lọ kí ló ń ṣẹlẹ̀. kadhalika tafa al-hashimiyyu muhammadun. ẹnu rìndọ́ ẹ bá mójútó ju àgbẹ̀ ẹ̀dá kan. tawafa qudumi. ọpọlọ mi ń sáré kan. ìsìlámà tọ́pọ̀tọ̀fọ̀nà o. mo ti bọ́ síbi ìdánilẹ́kọ̀ọ́ ti kúrò ní wáàsí. bẹ́ẹ̀ni. káàtì farabalẹ̀ gbọ́ kódà kẹsẹ̀tì gbà kọ́ máa wò lọ́hùn. kí wọ́n ní orígun hajj ọ̀ọ́dà níyàn bàbá ti sọ nísìn ẹ gbọ́dọ̀ dà níyàn ẹ gbọ́ àníyàn tó qabla al-amal àníyàn ni ó ṣáájú kí ni jàmá ní ilé ọ ti dà níyàn mo fẹ́ lọ sí hajj ní mi ọ̀t yẹn ní mi ọ̀t ọ tó dà níyàn pé mo fẹ́ ṣe hajj kápẹ́ ní umrah lọ kọ̀ọ̀kan wá ṣe àmọ́ fẹ́ da umrah pọ̀ mọ́ hajj ọ dà níyàn rẹ̀ àmọ́ má kàlẹ́ lọ hajj lẹ́fẹ́ sí. wà nahnu. ẹ jókòó ẹ ti nà ọ̀rọ̀ ojú ẹ dákun. dudufullahi. ẹ jókòó. ji'na li baitihi. jama. naam. alwukufu thumma alwukufu bi Arafa gbogbo tó lè wò ó sẹ́yìn àní sàgbẹ́fún tá a fi ní dárafa o. àmín. ló tẹ́ sàmì. àmín. ẹni tí mú ilẹ̀ jẹ́nu wọn kà yín o. bóyá bá parí hajj èèyàn ń rajà torí ọ̀padà ta ebi ní ọ̀pọ̀ ọkùn náà. bóyá bá parí iṣẹ́ déédéé tó bá kú àti pé èmi lè fẹ́ kú nítorí pé rajà wálé ọ ti fóònù àwọn ọmọ ẹbá ara jàlábíà mẹ́wàá fún ọtún wọn lọ́wọ́ tó fẹ́ ra fún kò sí jàlábíà fún kò sí ti kò má kà náà lóko àti wá ilẹ̀ fẹ́ máa sí ẹ̀rù báríkà òun wá pa ní mọ́kà àti oníṣẹ́ṣe náà ìrìn tó rìn ilé tó fi sọnù o tún wá dé mọ́kà wọn tó ti kílẹ̀ ara wá o alára dígínì lọ àwọn ẹnìkan ọgá tẹ́rẹ́ bọ́ bá sọnù náà ilé tọ́lé kó tó ní ọ ti kọjá bí sábìjẹ ونحن ضيوف الله جئنا لبيته نريد لقاء المبيت بمزدلفة ẹ wá sùn ní Muzdalifa ẹ wà ní Muzdalifa ìbẹ̀lẹ̀ ti kásùbà gbogbo táwọn wí tẹ́ ẹ̀ máa ṣe lọ́nù bó la yèrègbè wà ní Maka
ẹ sọ fún mi kò sí. bàbá náà ọdún tí nǹkan lọ mọ́kàdá yìí wọ́n ara mi ni bẹ́ẹ̀ ni mo wá iṣẹ́ ìwà pọ̀ ó pọ̀. wọ́n. bàtà wà dágbére mo ní wọ́n lọ́wọ́ wọn rán mi wá ni wọ́n rán bàbá wa ni. má jẹ́ ó sí ọdún tí nìran yàn Allahu Akbar. kò jáde ọdún ni bẹ́ẹ̀ ni kò jáde ní. lọ́dún tí ń kún àwọn yìí lọ àwọn mẹ́wàá mo kó lọ lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ ni. نريد القرى kódà àwọn tí àmì ti lọ báyìí. bẹ́ẹ̀ ni. نبغي من الله حسناه. ọlọ́run fún ọ ní opportunity bẹ́ẹ̀ ni. kọ́ tọrọ tó wù ọ sì ṣèrégbè mọ́kà ìwégbè lọ́hùn. bàbá kádùkà àti kọ́kọ́ lọ́lọ́lọ́ kí wọ́n wèrè fóònù yóò tó dé. àbí àwa ń sọ góòlù báyìí ẹ máa wò wá. rárá fóònù ìwà àgbàlagbà náà wá bẹ̀rẹ̀ èmi ní o aṣọ ara mi bá tún di rẹ lódì dáńbà pọ́n. ẹ bá ń rò. aṣọ ara mi tú gbogbo ọ̀sán dán wájú ọ̀lẹ́lẹ̀ níbi fóònù wèrè tẹ́ǹdì ká bàbá ń kábọ̀ túmọ̀ ikhlas tẹ́ ẹ bá dé Mẹ́kà ẹ lọ ṣàfọ̀mọ́ ẹ ti sẹ́ yín ó mọ́ kì í ṣe ẹ ló ṣàgàyà ẹ̀yin ní ṣàdúrà fún lọ́wọ́ yìí ẹ má dàníyàn ẹ tẹ̀ nǹkan sí mi irọ́ lọ pa. نريد القرى. ẹ dákẹ́ gbogbo ọjọ́ náà máa ṣàdúrà fún yẹn di Kàábà ta ló ṣàdúrà fún lọ́sì rí olówó ni ẹ ń dákọ́ lọ́hùn. àti bá a débi àníyàn báyìí ẹ tẹ́wọ́. ẹ dá mi lò ta ló rántí ẹni tí ń gbálẹ̀ mọ́ṣáláṣí wọn lọ́hùn pèyí alágbájá ọlọ́run dákọ̀ wọn pàjọ́ náà wá ẹ máa dákọ̀ yẹn sànkọ̀ ẹ wà lẹ́ rántí wọn torí pé wọ́n tẹ̀ nǹkan sí yín lọ́hùn àbí ká lè bá nǹkan nílé ìkíláàsì wà dàbà. ṣé ń gbọ́ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ sí lọ́hùn kẹ́fì ara ayé tẹ́ àwọn là ń gbé àràfà lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ò ká ọ̀la bí iṣẹ́ bá ká ọ̀la ọ̀nẹ́rà yẹ wèrè òkè àràfà la wà báyìí ó yá ẹ kójọ gbogbo yẹn tọrọ tó wù ilé kan náà kí n bá yín lift yẹ kí ló ń lift ní àràfà tó ṣe pé tá a bá ti sọ̀kalẹ̀ ẹ̀mí rẹ̀ ò ti sọ̀kalẹ̀. ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. Al-Faozan ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. bó lọ wí jèrè. نريد القرى نبغي. lílẹ́kọ̀ọ́ kálẹ́kọ̀ọ́ ní Mẹ́kà orígun ni àwọn tí ò gbádùn wọn lọ́ọ́ máa lẹ́tí ẹ̀ ìjókòó àtìtánì láàrin ọmọ láàrin ọ wọn lé mi lóde alọ jídà oko ẹrù wo lẹ ń rà ní Nàkásà dogo gida ẹrù kù jèrè gida ẹ ń dààmú káàkiri ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lọ rí ẹni náà ẹ bẹ́ fara wọn àti àti lọ rí o àwọn tó fẹ́ lọ mú kó nǹkan wọn ni o kò serious náà tààrà máa ń tọ́ ń ṣe náà tí ẹ bá ń wá ilé entertainment fún àmì Mẹ́kà ni wọ́n fi sí ẹ wà rí ẹ lọ́wọ́ alẹ́ wọn àtọ̀ àga yìí kò báyìí wọ́n máa rántí àṣetí ẹ sọ kù lé wọ́n máa rántí ìmúlọ́dọ̀ lágbáwá àwọn tí wọ́n padà yáwó ká ìjọba bọ̀ àlẹ́ máa bọ́ bẹ́ẹ̀ dìrù iye tó bá rí àgbà lọ́wọ́ ọkú ẹ̀sìn. وسرنا إليه. fún mọ̀tàwá fún ìfáàdọ̀. Masha Allah. bẹ́ẹ̀ bá parí ṣe hajj tán ẹ wá ṣe tawaf ẹ wá sọ fọlọ́n pé a parí tawaf kudum wà tawaf Mẹ́kà tẹ́ tawaf ẹ gbọ́ tawaf ìfáàdọ̀ ó ní tawaf tààrin tẹ́ẹ̀fì kí ọlọ́run pé a parí iṣẹ́ o ó wá kú tawaf dágbére. sẹ́ǹdì abẹ́ẹ̀dì. وسرنا إليه قاصدين وقوفنا. السعي بين الصفا والمروة. dókítà ṣé wọ́n dé kódà ń tẹ̀sí ọ̀rọ̀ tí mo ń sọ lónìí
ẹsẹ̀ cd kó tó níjọ́ tẹ̀ lọ kó wà lọ wọn kí wọ́n rà lọ yín ara ṣe hajj wọn ni asáyú bẹ́ẹ̀ ni Safa wal Marwa ká sá lọ sábọ̀ ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ kì í ṣe eré ìdílé o kí wọ́n máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ láàrin Safa àti Marwa ẹ gbọ́dọ̀ ṣe mo wá wo owó tí n ka yìí mélòó gan ló ṣe ń gbà tí ẹ lọ Mẹ́kà. mélòó. bàbá orí ẹ̀kẹ́ tó lè fojú kẹlòmíì tẹ́ ẹ ti Mẹ́kà dé. bẹ́ẹ̀ni. ó lọ wòran ni o. bẹ́ẹ̀ni èmi ìdákẹ́ mọ́ yàrá ń wo fíìmù lórí fóònù ni. ee omi àtàn èsì tí ò ní Nàìjíríà. bẹ́ẹ̀ni. ìtútù àmú omi àtẹ omi gbóná àbólà ẹ rí nǹkan ní Mẹ́kà ẹ rẹ̀ rẹ̀ gbé. wasirina ilayhi wa min kulli jihati ataynahu. n ta wá sí ní èèwọ̀ tí ẹ gbọ́dọ̀ dánwò lọ́hùn. ìkan bẹ gbogbo yín àtọkùnrin àtobìnrin ni ẹ̀ẹ̀kejì obìnrin nìkan ni ìkẹta ọkùnrin nìkan ni. n tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe lápapọ̀ tó ewu ni kẹ́ ṣe òun náà ní kí ni kẹ́gẹ́ ìyàní tẹ́ ẹ bá ti gbé aṣọ ara mi wọ̀ tán báyìí ẹ gbọ́dọ̀ gé èékánná mọ́ ẹ gbọ́dọ̀ dín irun yín kù yóò kùn ni ìkànnà yín sọ̀bọ̀rọ̀ tẹ́ bá ti wọnú ṣe hajj gangan ẹ gbọ́dọ̀ gé tí wọ́n gbọ́ àbí wọ́n gbọ́ ẹ dá mọ́ ẹ dá dáadáa mọ́ ni nígbà náà tẹ́ bá ti lè gbé aṣọ ara mi gangan tẹ́ wà ní ṣe hajj ẹ gbọ́dọ̀ lo tùràrí mọ́ ẹni kí ló dé ndọ́ tó ṣẹlẹ̀ sí Ibrahim kò ráàyè lo tùràrí ẹ ti wọnú ṣe hajj ni ṣe gbọ́ aṣọ tẹ́ wọ̀ mika tẹ́ ti gbé ara mi àkọ́kọ́ ọ̀hún tẹ́nikẹ́ni tùràrí fẹ́rẹ̀ ẹ̀ tí bẹ̀rẹ̀ ṣe hajj tẹ́ bá ṣe tawaful kudum ẹ lè bọ́ sọ yín ẹ bá ti parí umrah ẹ bọ́ sọ yín ẹ tún wá múra hajj lọ́tọ̀ hajj sì ní ẹjọ́ tá a bá ti fẹ́ lọ sí kíní mọ̀nà Muzdalifa mọ̀nà ìjọ tá a bá sọ̀kò ẹ ti parí iṣẹ́ hajj jù bá nà ká lọ àràfá tó pé alhajju àràfá àràfá gangan ká dúró mẹ́ gangan ní jẹ́sẹ̀ hajj. wàlá dhanba illa ghafarnahu ankum wàmà kana min aibin alaykum satarnahu. tó ibi tá a tún bọ̀ ní sísọ kí sọ ń bọ́ lọ. bẹ́ẹ̀ni. nínú aṣọ haram hajj wọ́n yóò romansi obìnrin o. rárá o kò sáàyè fún o. kò sí jìmọ̀ wo kò sí ká kí obìnrin mọ́lẹ̀ o. tilé wa dá ilé dá ó kàn fóònù kún hello àwọn aláìní kan ṣe ti bóde àwọn yòókù ti lọ kábà èmi nìkan ló kù ní rúùmù báyìí obìnrin yẹ̀yẹ́ náà yóò máa rìn bí ẹni tí ń sẹ́ńgì lẹ́gbẹ̀ẹ́ ó ní sókè bọ́ dáná lọ ń dáná náà kí ni ẹ̀ tó ń lọ bára yín sùn Mẹ́kà ó mọ̀ yíwọ́ fún yín kódà Anthony kí ni jama lára tẹ́ ẹ̀ tún lè ṣe ẹ̀ gbọ́ tọ́ ọ bá ti lè wọṣọ tọ́ wà nínú hajj tọ́ gbé ara mi hajj ọ lébóbìnrin takoko fẹ́ pé òun fẹ́ ọ fẹ́ mi ka áàdì nìkan wọn ò yí san sàdá kíní Mẹ́kà tẹ́ ẹ bá ti lè wọṣọ pé wà nínú hajj ọ lè so yìgì ntọ́lọ́ wọn fẹ́ kó ṣẹlẹ̀ náà rẹ̀ jọ ṣẹlẹ̀ tí wọ́n ń gbọ́ o wọ́n nà sọ̀rọ̀ àti bí ṣáàwà ọ sì gbọ́dọ̀ wo obìnrin pẹ̀lú ojú àdùn kọ́ máa ná wa ìmọ̀sẹ̀ Mẹ́kà tá wa. kọ́ máa bómú bí orúkọ bómú yẹ̀yẹ̀yẹ̀ bí wèrè jẹ̀mọ́ ọ wà nínú aṣọ ara mi ọ ti wà nínú hajj wọn tún sọ fún obìnrin ní yàrá kẹfà hello I love you ọlọ́run ní lọ́ọ̀fù ẹ̀ mọ́ gbà náà. ṣe n tẹ́ ẹ fẹ́ gbọ́gbọ́ nìkan n tẹ́ ẹ fẹ́ kí wọ́n ṣe lọ́nkọ́ wọ́n yìí dánwò wọ́n sì gba nọ́mbà o ẹ gbọ́ wọ̀lùmọ̀ bá ṣára ẹ gbọ́ wọ́n yìí sì fọ́ pobìnrin la nàró ìkà ó fẹ́ bóbìnrin ya fọ́tò Mẹ́kà orí rẹ̀ fọ́
ẹni rán fowó ṣòfò. ọlọ́pàá òun fi wá kọ́ ní lólórí. ọlọ́pàá Mẹ́kà ní haram ó là ń kú mọ̀ lẹ́yìn ọrùn. wọ́n ní ẹni ẹ̀kọ́. ẹ jẹ́ sọ kíní kan fún ẹni kíní. Lárúbáwá ìwọ̀nba ni wọ́n máa jẹ èèbó níyàmá. wọ́n ti mọ̀ pé mentality bẹ́ẹ̀ lu èèbó. wọ́n ti mọ̀ pé à ń tiẹ̀ gbogbo ayé tiẹ̀ bí wèrè ni. ẹ lè farawé Ọlọ́run. òyìnbó ni máa sasọ tiẹ̀ mọ́bìn bí ẹ ti ṣe ń lu wọn nù. ẹ má kọ́ sí o ẹni torí kíni adùn wèrè ara dúdú ló pọ̀ sí jù. ọ̀sẹ̀ lè wà ń di Kaaba káàrẹ́ máa gbé fúkẹ́fúkẹ́ lábẹ́ aṣọ. ó wá fọwọ́ tẹ̀ wọ́n fọwọ́ tẹ̀ aṣọ ara mi ọwọ́ obìnrin olóbìnrin fa ní Mẹ́kà wọ́n sì fíìlì pé wọ́n ń ṣe nǹkan ààrẹ wa náà ro bí gírílẹ̀ ọdún kò yìí rẹ burú. má má gbò sí lọ o òsì tó sí lọ ọkàn kú ni. fakamu hamidain. bàbá ló ní ká fún yín kẹ ẹ gbọ́ àwọn takbíìlì wọ́n sì kíìsì obìnrin ó wò wíwíwí ní kíìsì obìnrin. ẹ̀yin bàbá dáadáa ẹni náà ṣé ẹ gbọ́ tèmi ẹ díjú láti lé o ẹ rí agbára gbọ́ obìnrin Mẹ́kà. La ilaha illallah Allahu akbar. ẹ bí ẹlòmíì pé ṣé Mẹ́kà sì lọ wá lóòótọ́ fún sinẹ́ ìmúra òfò. wọn ní dákọ̀ àwọn stéètì mélòó kan tẹ bá rómìnira wọn Mẹ́kà ẹ tún pé àwọn agbélépawó nọ́mbà 10 wọ̀nyí ará bíní àwọn yẹ̀yà kàṣúà àwọn sakasaka bìdí yanya kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn pẹ́kẹ́ òsì ní Mẹ́kà. wọn àmọ́ dá mi lóhùn ma dáhùn dáhùn sẹ́ torí tí n wí ti kẹ́lò mi la. fakamu hamidain kamudhakirin wa musabbihin wa kamudhinibin. anglo ẹ sì gbọ́dọ̀ wọ wọn etí nǹkan bọwọ kódà tó bá dáyè kí wọn ní kóbìnrin ó sì ojú ẹ ẹ sì gbọ́dọ̀ fi nǹkan kọfà orí ẹ gbọ́dọ̀ dé fìlà tó ti gbé ara ẹ lè wà lábẹ́ kánópì o ẹ lè lọ ọmbrẹ́là o ọ gbọ́dọ̀ dé fìlà ọ gbọ́dọ̀ bí tó wà lè ṣe báyìí àṣẹlẹ̀ wọ̀ fún ọ Ọlọ́run fẹ́ kó òun pa ọ lámújẹ. wa kamudhinibin yashku limawla baliwa wa kamudhinibin yashku limawla baliwa. káyọ̀ ṣe pé tí mo wá wí yóò ṣe ìtara tó bá ṣe bẹ́ẹ̀ tó kọ́ mi tó fọ́ọ̀kì tó bá mi tó ṣe ọ̀pá olùkọ́ ọ̀pá ẹ̀rẹ̀ tó bá rẹ̀ rẹ̀ pa ọ̀gbà rẹ̀ ní Mẹ́kà mélòó ni ó gbà ọ̀gbà mẹ́ta Mẹ́kà ọ̀gbà méjì tó bá délé fúnikà kéde ọ̀ṣọ́ra tó ká ẹ̀. mo rọ gbà wẹ̀ kan wo Mẹ́kà kọ́ wo tí ó sì yọ èmi rẹ̀ ó fẹ́ bọ́. bàbá ìrìn àjò Mẹ́kà ni kẹ́nu ó sì ka yín ẹ̀jẹ̀ ló ṣe kéde ṣé ẹ wá rí kíní kan bẹ́ẹ̀ tí ó bá yé yín ẹ má gbà bẹ́ẹ̀ nílé yìí ṣé ẹ kó lọ fún wọn ọmọ ìjà nípa ọ̀sán àkóso ẹgbẹ́ nípa ọ̀sán ìpínlẹ̀ wa àtúndì kíní kan tá a rí ní o ìwé ìlú àná ju wọ́n competence not competent wọ́n ka èyí lọ bẹ́ẹ̀ kẹ́yìn lẹ́la tí o ṣe ẹ̀yin òkú mọ̀ra àtàtẹ̀ ń kó yẹn lọ Mẹ́kà tẹ́ ẹ̀ ní mẹ́sì ẹ̀ tí wọ́n á ní mú àfa àtọwọ́ tí ó máa rìn lọ́wọ́ náà torí èrè àjẹkù tẹ́ fẹ́ jẹ. ó dà wọ́n yẹn lẹ̀ bí ewúrẹ́ ó dà wọ́n yẹn lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹgbà mú tẹ́ bá dé Mẹ́kà ẹ̀rì yẹn tí wọ́n dà lẹ̀ ẹlòmíì ò tiẹ̀ nílẹ̀ tó bá wá mọ́ yóò máa sánná ní. wasawa azizun fil wuqufi dhalilana. ọmọ ẹ̀ tí wàá dé tẹ́ bá dé Mẹ́kà àwọn ẹni yìí àtàwọn tí wọ́n ń pè lẹ́ni ilẹ̀ awàdí déédé afúnfún pín Musdalifa àjọ sùn lọ bí òkú Ọlọ́run. wàkàmọ́ sáóbì àìsìn. àwọn tí wọ́n wọṣọ yìí. fil wuqufi labisna o.
gbogbo wa dẹni yìí bákan náà bẹ́ẹ̀ni tí wọ́n bá ní aláàjì aláàjì bí tí wọ́n kà lágbàdé bẹ́ẹ̀ni ẹni tí lọ ní bí 30 ọdún sẹ́yìn bẹ́ẹ̀ni àtẹni tó lọ lọ́dún ní ẹ̀wà wẹ̀yìn lẹ́ẹ̀kan náà kò sáláàjì ọdún tó lọ kò sáláàjì ọdún 10 kò sáláàjì èsì aláàjì làlájì ń jẹ. bẹ́ẹ̀ni. وقد هجروا أموالهم وديارهم وأولادهم والكل يرفع شكواه máa wí mi. قد هجروا أموالهم وديارهم. wọ́n fi gbogbo dúkìá lẹ̀ ẹ̀yin náà ń bá wí. bẹ́ẹ̀ni. ẹ fọmọ́ lẹ̀. fọmọ́lẹ̀. ẹ wá rántí ń tẹ́ torí ẹ fọmọ àtìyàwó àti ilé yín lẹ̀ o. ẹ rántí o. ẹ má fọkọ̀ lọ́hùn o. bẹ́ẹ̀ni. dáadáa ni ẹ ṣe lọ́hùn. ẹ ṣe lọ́hùn o. فيا صاحبي ما مثلنا في مقامنا. tẹ bá dé àràfà tán. débẹ̀ tán. ẹ máa pé àwa tá a jọ wà Mẹ́kà ta ló tó àwọn ló jọ abá ṣe wà láràfà yìí. Allah nínú ayé. ní ààyè tó ti sọ̀rọ̀ tọ́lọ́wọ̀n ní sọ pé Allah. ìgbẹ́ náà kí a tún gbé lúdò lọ́tẹ̀ ń ta lọ. bẹ́ẹ̀ni. kó wọ́ọ̀tì lọ láti Nàìjíríà. bẹ́ẹ̀ni. ilé Ọlọ́run. ومن ذا الذي. kódà má jẹ ntẹ̀ àwọn kan máa kó kẹ́sà ti Nàìjíríà lọ́wọ́. bẹ́ẹ̀ni. gbogbo àwọn olórin wọn wà mú téèpù burúkú yẹn bẹ́ẹ̀ni. wọ́n fi sí wọ́n máa jó. bẹ́ẹ̀ni. ṣéjú la lọ́jọ́ ẹ̀ mo sọ fún yín nù bẹ́ẹ̀ni. ẹ rí nǹkan tẹ́ pé yé òdodo ló sọ fún wa bẹ́ẹ̀ sáwọn alọ́lọ́lọ́. bẹ́ẹ̀ ló mi wọ mọ́tò ànásí dírẹ́fà fi kéjẹ́tì èyí sí. tí wọ́n máa ní limata lé wèrè ní ẹni. ومن ذا الذي قد نال ما نحن لنا. ó tún yẹ kó wà lẹ́mìí ni pé oríire tẹ́ ẹ ṣe yìí ta ló tún wá ṣe irú ẹ̀ ẹ̀yin tó tọ́ sí ẹ lọ́mọ yìí ẹ̀. bàbá ọdún tó mọ ní kí màmá wa lọ sí Mẹ́kà dáàdi wa tètè kú ọdún tó mọ ní kí màmá wa lọ sí Mẹ́kà wọ́n ní kí n wá lóru wọ́n sì pè mí lókàn jọ náà wọ́n ní wá bàbá yín kẹ́ àkúpọ̀ ọ̀kan tó kù tí ò rí ṣe tó kú náà lọ sí àfi tó bá fẹ́ lọ́lọ́run ní fún ọ ẹ wo bí Mẹ́kà ṣe tó lọ́kàn tó bíà tí ò wá gbà ni. فيا من أسى يا من أسى لو رأيتنا وأوزارنا ترما ويرحمنا الله. wọ́n lè yẹn lẹ́sẹ̀ tá a fi lé tẹ́ ẹ bá rí bá a ṣe wà níwájú Ọlọ́run báyìí ni ìjọ àràfà ló wà máa kárọ̀ sọ màláíkà yóò ní àwọn ẹrú mi àti ẹni má dà ẹ bí ẹ ṣe ń fọ̀ mí mọ́ ẹ bí ẹ ṣe ń pa ewu omi lọ́bẹ̀ inú Ọlọ́run máa dùn sẹ́yìn tọ́lọ̀ ń dunnú sísọ yẹ kẹ́ wù àbàjẹ́ lọ. وقد أقبل الباري. fúnra Ọlọ́run yóò wá sọ̀kalẹ̀ wá sílẹ̀ báyìí. علينا بوجهه. Ọlọ́run máa ní ẹ̀gbọ́ mo ń dunnú sí i. bàbá Ìmáàmù àgbà ẹ̀ ní parẹ́ Ọlọ́run máa sọ bẹ́ẹ̀ ni o. Al-Faozan ọ̀ ní sòfò Dr. Wahid ọ̀ ní sòfò ẹ máa dákọ̀ ara yín ntọ́lù ọmọ dákọ̀ ara rẹ kọ́ lọ́ọ̀ ní sòfò Imam Idinu ní sòfò ntọ́lù ọmọ sọnù. وقال ابشروا. Ọlọ́run máa ní ẹ máa dunnú. فالعفو فيكم نشرناه. bẹ́ẹ̀ ṣe wà tẹ́ gàràfà tẹ́ sọ̀kalẹ̀ yìí mo mójú kúrò láti ṣe yín. ẹ gbọ́ ẹ dá mi lóhùn ẹ tó bá lọ hajj tí ò wà bàjẹ́ tí ò ṣe jàǹdùkú lọ kharaja min dunubihi kayawmi waladati ummuhu. Allah. yóò kó onú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí jọ́sí yàrá bí ni. aláfàṣìdù. bàbá yìí mo tó bá wọn lọ́ba ti mo ti wá gbọ́ mi kò sẹ́jú márùn-ún péré. àní gọ̀fárìtù dhunubahum. olùlọ ìmàláíkà ṣàgàyà ìmàláíkà ẹ jẹ́rìí. àní gọ̀fárìtù dhunubahum. gbogbo àwọn tó wá Mákà ìmàláíkà ẹ jẹ́rìí mo forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. àbí kí n máa bá yín lọ ni. sàkó màkànà àníhùn nasakhnahu. gbogbo nǹkan tá a ti fọmọ́ kù lára wọn lẹ́sẹ̀ ẹ màláíkà ẹ má bá mi parẹ́ nísìn ẹ má parẹ́ ẹ má parẹ́ ẹ bá ń sún ọ̀dọ̀ ọmọ tuntun. olórí ẹ màláíkà
ń táwọn Ọlọ́run ti hà kúrò lára wọn ní ti ń bí àánú ẹ máa hà kúrò nísìn. máa kò ní sìn. ẹ jẹ́rìí pé mo forí jì wọ́n. jẹ́rìí sí. bànkẹ́ yìí lẹ́ẹ̀kan sí. bànkẹ́ kínú wọn dùn. ala fashidu anni. ẹ máa wojú rẹ Ọlọ́run ẹ jẹ́rìí yẹn mẹ́lẹ́kà. gafaritu dhunubahum. gbogbo mẹ́sẹ̀ pọ̀ tó yìí náà tó ṣe àràbá tí ò ṣe wèrè lọ́hùn mo forí ẹsẹ̀ wọn jì wọ́n. Al-Faozan. ẹ máa bá ń bọ́ kó lára wọn. ma kana anhum nasakhnahu. gbogbo ẹsẹ̀ tí ẹsẹ̀ tá a ti mójú kó bá mójú kó ń bẹ̀. wa dhaka qalilun fi kathiri dhunubina. فيا طالما رب العباد عصيناه رجالا وركبانا على كل ضامر. baba òun wá ẹ filẹ̀ ọlọ́fíìsì ni. òun náà múra mọ́kà. رجالا joko warukibana. ń wá òun náà mú màmá rẹ lọ mọ́kà ọkùnrin yìí Sọlúdẹ̀rọ̀ motors tó wà nínú complex níbí bí tó náà máa tomato sí ni màmá rẹ wá sọ pé ọ̀ràn mi mọ́kà èmi lọ́ràn mọ́kà ayé lọ́wọ́ ti wà ní Jánnà tí màmá tiẹ̀ náà sọ fún un. ó wá bùn yẹ́ ẹ̀ lówó nítorí mọ́mọ́ ní àmọ́ wulẹ̀ fún mi mọ́ ládùn owó mọ́kà tó san ó nílẹ̀ wá ní jẹ mọ́ ìjókòó ó lọ wí. Rijalan wa rukibana. àkàn bẹ wọ́n gun nǹkan àkàn fẹsẹ̀ rìn àkàn gun plane àkàn gun ọkọ̀ ojú omi nítorí pé a fẹ́ rí ìyọ́nú Ọlọ́run. ala kulli dhamirin. tẹ bá dán o bàbá ní sọ fún yín ọ̀rẹ́ pọ̀ o ẹ má yẹn wèrè lọ́rẹ́ o. ẹ̀sọ́ ni bá rẹ lọ tó bá ń wọ́ọ̀rẹ́ rẹ gbé ọ̀rì mọ́kà o. Al-Faozan àfa ńláńlá tí wọ́n ń kó yín lọ ọ̀rọ̀ yíyẹ púpọ̀ ẹ̀yin nìkan kẹ́ ń lọ wọ́n tún kù lábíjẹ tí wọ́n jọ yín wọ́n kù ní Togo tí wọ́n jọ yín. Sanjo ni mo lẹ́ra plane ara yín. Àmín. Baba èèyàn lọ́mọ yín. Èèyàn ni. Lẹ́ra plane ara yín. Àmín. Ẹ ṣe àmì tó. Àmín. Bó lọ wí. Wa min kulli dhi fajjin amiqin ataynahu. Ẹ sì wo bí ẹni kíni. Kíni. Ẹ má jáde ọ̀ràn jùmọ̀ adìẹ ń bẹ Mẹ́kà o. Bẹ́ẹ̀ni. Wọ́n máa róòlù ẹ̀ báyìí ni gbèsè ní róòlù o. Adìẹ ọlọ́ra. Gbèsè ní o. Wọ́n á náwó nípa mú yìí èyí ń ṣe sìn tó báyìí ṣe sìn ọ̀nà mọ́jọ yáwó wálé o. Àmín o. Adìẹ ń bẹ ní Mẹ́kà. Ó ní ìfẹ́ rù lọlé ni. Ẹ rí yóò máa róòlù báyìí ni. Ìfẹ́ rù lọlé. Àwa tá a ti lọ rí náà wá bì. Bẹ́ẹ̀ni. Yóò máa róòlù báyìí. Kò léegun bọ́ fọ́ pẹ̀ yóò túká sí ọ lẹ́nu ni gbèsè ní ń fọ́. Bẹ́ẹ̀ni. Rijalan wa rukibana. Wá sínú ìdánilẹ́kọ̀ọ́ nù. Ìdánilẹ́kọ̀ọ́ ni. Ntẹ́ gbọ́dọ̀ sí mo sọ. Bàbá sọ. Ìwà àbàjẹ́ mo sọ. Bàbá sọ. N tó dáa mo ṣe kí ni. Bàbá sọ. Mo sọ fún yín mo ti ń jẹ́ mọ́kàlẹ́ Ti jẹ́ mọ́kàlẹ́ gbọ́ ni. ẹ sì tẹ́lẹ̀. Rijalan wa rukibana ala kulli dhamirin. Wa min kulli dhi. ẹ sì pàdé àwọn kan lọ́hùn. Ẹ pàdé wọn. wọ́n ní Mẹ́kà làwọn ń gbé ni o. Bẹ́ẹ̀ni. wọ́n ti gíran sọ̀hún o. Bẹ́ẹ̀ni o. bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ́wó ẹ lọ kó bẹ́ẹ̀ ni tó mú yín lọ. Tó mú yín lọ. àwọn tí wọ́n bá ní wọn bá ẹ ṣẹ́wó wọn lọ ẹ lójú ni o. Wọ́n lọ yín lójú ni o. ṣéǹtì wọn kò fún yín o ọ̀sán fowó ẹ̀kún ọ̀sìn ní rí mọ́nù torí tó ń jẹ lọ́dọọdún nù Bẹ́ẹ̀ni. ó jẹ ọmọ ayé nù. mo sì sojú mi dá ẹ gbọ́ ẹ̀yin ọkùnrin ẹjẹ́gbàánu yín ó dúró dáadáa ẹ̀sọ́ kò lè ní wọ́n rán yẹn lọ láti Nàìjíríà láti lọ jalè lọ́hùn wọ́n sì sọ pé iye báyìí lọ gbọ́dọ̀ mú dé tájẹ́ẹ̀tì ni wọ́n ti fún wa ní pé iye báyìí lọ gbọ́dọ̀ rí o lẹ́ẹ̀mọ́ra ni pínpín eléyìí òwò ti Mẹ́kà ohun tí ẹni wá sí ló lè. Wa min kulli dhi fajjin amiqin. ájìkẹ́ tí mo lọ bàbá ẹnìkan sì wá ó sì gbé ọtí wá Mẹ́kà bàbá ẹ wàá bí mi nì
ẹni bó ló sì gbọ́ tiwa. bó ló ṣe rí gbé. Nàìjíríà. bẹ́ẹ̀. ó wá tú bíà. tunu abọ́. ó wá rẹ òwú tútù sí. ó rẹ̀ sí. ó wá sá òwú tútù. ó sá. ọtí wá ṣe kínni. ó gbẹ lára ẹ̀. ó gbẹ mọ́ la. ó wá dé mọ́kà ó wá tún rẹ sínú omi. ó wá fún. kí ló fún sínú omi o. ọtí. bí ṣe mutí mọ́kà nù. wa min kulli dhi fajjin. ibi tí a ti wá kà mọ́. ó wá misbehave ní haram ṣe bí wèrè. àwọn ọmọ wa tẹ̀sí àga ọtí ní wà lára rẹ̀. mo lọ tí lọ ti gbé ìgbà tí yà dùn la. ó wá jẹ́wọ́ bó ṣe ṣe ọtí. ẹ má ṣe bẹ́ẹ̀ o. ẹ má ṣe bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ bá jà bọ́ náà àti eré òtún o. wa min kulli dhi. jàmáà fẹ́ ṣàdúrà náà. fajjin amiqin atayna o. àwọn kan àdúrà ní Al-Faozan. adìyàyà ẹ ní ṣe òfò. àmín. ẹ kú ọmọ ṣe. ẹ kú ọmọ ṣe. kódà lára ń tà tún máa ṣe. báyẹn bá tún wá ti mọ́kàdé lọ́dọ̀ tiẹ̀ wọ́n tún wá gbàgbé ẹ̀rí. èmi náà ni máa ṣe wá sí ẹ̀ lọ́dọọdún à ń bọ̀ sí tàbí jẹ́ lọ́dún ni ẹ máa múra kalẹ̀ bó lọ wí jèrè. atainaka labbainaka. àṣetèsí náà àwọn ẹsẹ̀ èèyàn tó ń lọ mọ́kàlá sàn skul wọn tẹ́ bá débẹ̀ mọ́ṣáláṣí jímọ̀ tẹ́ bá dé mọ́ṣáláṣí wọn àti skul wọn ẹ mọ̀ pé àwọn yóò fowó ṣeré. ji'naka rabbana. so wọ́n ní nǹkan tí wọ́n fi lè sá lọ wọ́n lọ́mọ ẹni tó mú ọlọ́mọ kàtọ́ rí mọ́ wọ́n kọ́ lómi ìdí airport báyìí ẹ̀ nílẹ̀ ni ó kó ìwà mọ́ ni wọ́n kàn fi ẹsẹ̀ apá bàálù nìyẹn ni wọ́n á jásí ni ẹ bá rí. ilayka harabuna. bàbá ẹ máa ga sí ni. àmín.